Èkó àkété ìlú ọgbọ́n o. Èkó àrómìta lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Ẹni dẹ́kọ̀ tí ó gbọ́n kọ́. Ọgbọ́n onítọ̀hún dọ̀run alákejì. Ìtọ́ olómi àtọ̀hún Apekunjoye I jẹ́. Orúkọ ìtọ́ olómi. Ìtọ́ àwọn bàbá ńlá bàbá wa. Láti Itọ-Omu dé. 13th century ní Itọ-Omu ti wà. Púpọ̀ fún àwọn onílẹ̀. Orúkọ mi ni Taiwo Yusuff Gbadamosi, Apekunjoye I, Onítọ̀ọ̀mù of Itọ-Omu. Lẹ́yìn ọdún méje tí mo ti wà lórí àpèrè baba ńlá mi, mo fẹ́ fi àwọn èèyàn joyè lónìí ní 7 years tí mo pé lónìí. Okay, February 4 ni mo pé 7 years. February 8 òun ni fẹ́ fi àwọn èèyàn mi joyè tí àwọn aláìlúwà wọ́n máa ṣe ìjókòó pẹ̀lú mi láti ìlú Òrèègùn, Oko Abẹ́, Ìpẹ̀ṣù, Ìṣàn, Ògúntẹ̀dó, Oròfún, Gàdàǹgbà, Jọ̀yìnjọ̀yìn lọ bẹ́ẹ̀ títí lọ sọ́dọ̀ wọn bá àwọn aláìlúwà gbogbo wọn náà lẹ́sẹ̀ wọn máa pé látòrí Alára, Ọ̀ká, Ládẹ̀bà, Ṣàngótẹ̀dó, Ọ̀ṣọ̀rọ̀kọ̀ àti many bẹ́ẹ̀ ọ̀pọ̀. Àwọn olóyè náà ti jẹ́ ó kí ewu ṣàdúrà fún ẹ̀kọ́ ní àjẹgbó àjẹtọ́. Wọ́n ní ètò oúnjẹ lẹ́nu wọ́n ní òní fọmú ṣe òní ìyàwó ẹṣẹ́ o. Wọ́n ní lẹ́yìn ilé ìtò oúnjẹ yìí wọ́n ní ire gbogbo ọ̀nà wà lọ́wọ́ ẹ̀. Mo sọ bàbá sọ ìpínlẹ̀ mo sọ ẹ̀dìdé. Ẹ wá bójú ẹ̀yìn. Ọlọlade Aṣani Mutias Bísádé oyè tó fẹ́ jẹ lẹ́nu ò ní jẹ́ kórí ẹ̀gbó náà ò ní jẹ́ kórí ẹ̀gbó náà ò ní jẹ́ kórí ẹ̀gbó náà wà á máa lọ rí wà á máa bọ́ rí o àdúrà lẹ́tẹ̀ inú ọwọ́ bàbá wa ní o àwọn orí adé tó jókòó wọn ní á dáa fún ẹ wọn ní á rẹ̀ lọ́rùn wà á rí bá ti ṣe wà á rọ́nà gbígbà o àsìkò tí o wọ̀lú tọ́ọ̀mù yìí eku á máa ké bí eku ẹyẹ á máa ké bí ẹyẹ o gbogbo iṣẹ́ tiẹ̀ náà kò ní dàrú o kò ní bẹ́ lọ́jọ́ ràn o orígun mẹ́rin ṣúgà ní ayé àníyọ̀ wà ní ìka ayé ayé. ẹjọ́ sùn aṣọ ìṣòwò aṣọ ìtọ́mọ.
Adùn ayé adùn. Níyọ̀ ni yó, ayé àníyọ̀, ayé àlóyún. Wàá fi gbọ́mọ, wàá fi káwó ní ẹ̀pẹ̀tẹ̀, wàá fi gbé, wàá fi níyì, wàá fi lọ́lá o, ó ti ẹ̀dá. òun láti lọ sí láti tọ́ọ̀mù pẹ̀lú bádọ́rọ̀ yọpàlà tọ́ọ̀mù pẹ̀lú òrégùn ogun abẹ́ ládàpá gbogbo láti yọpàlà fẹ̀kọ́tẹ̀dọ̀ bádọ́rẹ̀ ìyálájẹ ló jẹ òun lọ́jọ́ sọ́jà lẹ́nu láti lọ pawó ọjà wa kó ló tajà wá kọjá pé a níbi 200 million. ajé olókun sẹ́yìn adé ajé ni mo tọrọ lónìí o owó ńlá ni mo tọrọ ajé wá fi lé mi ṣe bùgbé ajé kó wọlé gbogbo wa. odò olúwo rojì wórówóró ajé wá bí. ohun tí mo rí láàrin àwọn tí ń joyè ní pé wọ́n tún lù ṣe tí bá pò wọ́n wọ́n máa dá mi lóhùn ní tí mo fi joyè tó jẹ́ ọmọ ọ̀gbìn ọmọ bíbí ìlú ó dẹ̀ pàfẹ́ sí gbogbo. mo jẹ́ alukoro ẹgbẹ́ bọ́ba gúnwà ọmọọba obìnrin akínlẹ̀ ìjẹ̀bú níyì tí Aṣani náà jẹ́ ìkan lára wa òun ni akọ̀wé ẹgbẹ́ wa so inú mi dùn láti wá síbi ayẹyẹ tó ń ṣe léni mo dẹ̀ gbàdúrà pé ọ̀tẹ̀ tó jẹ́ ó á jẹ́ sówó á jẹ́ sọmọ kò ní sọmọ nù o Aṣani jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó máa ń bá èèyàn ṣe kò ń fojú pààyàn rẹ̀ á dẹ̀ sọ á ní pé sọ kàn lójú ọlọ́rọ̀ kò ní sọ̀rọ̀ ẹ̀yìn o ó ní ìtẹríba lọ́pọ̀lọpọ̀ oyè yìí mo mọ̀ wípé ó máa deliver dáadáa torí ó jẹ́ èèyàn kan tí mo nífẹ̀ẹ́ tóun náà dẹ̀ ń ṣe dáadáa nínú ẹgbẹ́ wa. mo fọwọ́ bá jẹ́ owó mo fọwọ́ bo owó ajé o jẹ́ ní ẹ lọ́wọ́ o ajé màmá jẹ́ ní ẹ lọ́rùn láyé o olówó la alájẹ òde lé ayé alájẹ ló lówó lóde ọ̀run orí mi tètè là kọ́ jẹ́ mi là o ajé kọ́ jẹ́ mi là o orí mi tètè là kọ́ jẹ́ mi là o ajé. ọ̀rẹ́ mi ni ẹni tó jẹ oyè Iyalaje lẹ́nu and then inú mi dùn pé wọ́n fún ní oyè yẹn torí pé ó jẹ́ ẹni tó like ọrọ̀ ajé lọ́pọ̀lọpọ̀ ó jẹ́ ẹni tó pẹ́ anything tó bá ti jẹ́ ọrọ̀ ajé ó máa ń wà impress láti ṣe tó kò jọ mí lójú pé ó gba oyè Iyalaje because ó jẹ́ ẹni tó wà very industrial ó like business gan so I wish her good luck on this. onísọ̀ ibòjì o ajé olókun àjíkí olú ajé olókun ìlẹ̀kẹ̀ wọ̀wọ̀ ajé olókun funfun nẹ́nẹ́ ajé olókun wájọ gẹ̀dẹ̀ o ajé tí ń ṣẹ̀rú dọmọ sáré yára wá mi wá òkò múre wá. mo fọwọ́ bá jẹ́ owó mo fọwọ́ bọ owó ajé o jẹ́ ní ẹ lọ́wọ́ o ajé màmá jẹ́ ní ẹ lọ́rùn láyé o olówó la alájẹ òde lé ayé alájẹ ló lówó lóde ọ̀run orí mi tètè là kọ́ jẹ́ mi. inú mi dùn fún ẹni tó ń joyè lẹ́nu torí ìkan lára wa ni a jọ wà nínú ẹgbẹ́ bọ́ba gúnwà ọmọọba ni so inú mi dùn gan-an gidigidi pé wọ́n fi jẹ ìyèyè Iyalaje so àdúrà tí mo wá gbà fún lẹ́ni ni pé ó ti fi ọmọdé jẹ á lò pẹ́pẹ́pẹ́pẹ́ o kò ní kú lójijì lágbára Ọlọ́run
ọlọ́run àtúbọ̀ bá mi máa ràn lọ́wọ́ á dúró tì á dúró táwọn ọmọ ẹ̀ kò ní rí ìdààmú nínú oyè tó jẹ yìí o á fi ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà lò ní orúkọ bàbá títí ọmọ amen. ọkọ sẹ́ ọkọ fún àdá sẹ́ àdá fún lọ ní sulálẹ̀ odò babaláwo ajé ló dífá fún ajé gbólódé ọ̀run ń bọ̀ wáyé wọ́n ní kájó karamúlẹ̀ kó rúbọ wọ́n ní kó lè bá a níyì kó lè bá a dẹni ẹyẹ ajé kára ńlẹ̀ rúbọ ajé dẹni yìí bẹ́ẹ̀ lajé dẹni ẹyẹ ó wá dẹni àpésìn ajé wá dẹni tí gbogbo ayé ń wá kiri ǹjẹ́ bá rájé àbòsà bá rájé àbọ̀sùn mẹ́rin bá rájé àborí ẹni ajé lẹ́lẹ́rìí ògo.